gbogbo ẹ̀yin fáǹsì King Dr. Saheed Òṣùpá ẹ dákẹ́ ẹ foríjì mi, ẹ dákẹ́ ṣàánú mi, ẹ dákẹ́ bá mi bẹ̀ King Dr. Saheed Òṣùpá kó má bínú, ẹ bá mi bẹ̀ Àlìfùlù bàbá wa Àlìfùlà ní kó foríjì mi o, kó má bínú, ẹ dákun irú rẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ ọmọdé mẹ́kọ̀ọ́jẹ́ kó mọ́ra lọ́wọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń bínú sí mi pátápátá ẹ dákẹ́ yọ́nú sí mi, ẹ foríjì mi o. Gbogbo ẹ̀yin tẹ́ ń bínú sí mi pátápátá ẹ dákẹ́ yọ́nú sí mi, ẹ yọ́nú sí mi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta o. Ẹ foríjì mi, ẹ dákẹ́ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú ọlọ́pàá mẹ́ta, ẹ ṣàánú àlùwárà kí ọlọ́pàá mẹ́ta o. Mo ti dọmọnú ọ̀gẹ̀dẹ̀, mo ti dọmọnú gbó, inú ra ni mo ń sùn, ẹ dákẹ́ ṣàánú mi o. Mi lè rìn níta mọ́ woro sí woro náà àgbẹ̀dẹ, mo ń rìn kí gbogbo inú gbó àgbẹ̀dẹ mo ti mọ̀ báyìí, mi àtàwọn ọbọ̀ lájọ́ ń jọ̀gẹ̀dẹ̀ inú gbó ti sú mi, ẹ dákun. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́, rò ní wáyé mọ́ o. Àánú ni ẹ fi gbà mí o. Ẹ má jẹ́ ká jẹ́ kí depression kó pa àlùwárà kí ọlọ́pàá mẹ́ta. Ó ti tọrọ àforíjì, inú fu àyàfu ló dẹ̀ wà, ọkàn rẹ̀ ò balẹ̀ mọ́, kó mọ̀ wá lọ kúkú òjijì. Ṣé mọ̀ wípé ó lójú àwọn èèyàn tí a máa ń rìnà aburú sí tàbí tá a máa ń sọ̀rọ̀ ẹ̀yìn wọn tí ààbò kì í padà wá béèrè lọ́wọ́ èèyàn. Àwọn èèyàn kan wà nínú ayé tó jẹ́ pé àjànú ni wọ́n, àwọn èèyàn kan wà nínú ayé tó jẹ́ pé ẹbọra ni wọ́n, àwọn èèyàn kan wà nínú ayé tó jẹ́ pé àkàndá ẹ̀dá la fi wọ́n ṣe. Bẹ́ẹ̀ bá roku ibi sí wọn àbẹ́ roku sí wọn, ní máa ń padà wá láàánú sórí ẹni tó bá ru aburú yẹn sí wọn ni, tàbí kẹ́ni yẹn máa kábàámọ̀ pé òun ṣe tí ò dáa. Òun náà wá wò pé òun ti ṣe tí ò dáa lọ́dọ̀ tòun náà. Ẹ jẹ́ kí a ṣe kí ni, ẹ jẹ́ kí a foríjì, ká dẹ̀ gba túbà rẹ̀. Gbogbo àwọn olófinmọ́, gbogbo àwa tí fáǹsì Alhaji Saheed Òṣùpá, ẹ jẹ́ a foríjì nítorí Ọlọ́run o, torí Ọlọ́run o, torí Ọlọ́run o. Bó ṣe ẹ jẹ́ àkọ̀rọ̀ ẹ̀ sí pé nígbà míì a máa ń lo àṣìírí tọrọ jáde nínú ẹ̀ bọ̀ kò ní mọ bí ó ṣe gbé kalẹ̀ ni. A lè lórí, a lè ní orí, gbogbo tó pamọ́ ó wà lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀sìn Ọládìkan Àyìndé Abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mí, Sọ́nàyà fi pé orúkọ tó jowó lọ abọ́ra tí kì bá òun kà ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀sìn o. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá Ifá mi gbẹ̀yìn bàbá mi kẹgbẹ́. Bẹ́ẹ̀ ni o, Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò, ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Ẹlẹ́dùmarè ó ṣeun, ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi kálọ̀ o, sátọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là, bẹ́sọ̀ ló dé bẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fífi ojú kó jàǹkárí wọ̀. Ibẹ̀ nani. Ẹnìkan kò lágbára o, àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn. Kó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣé o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bọ́sítọ̀p tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa. Nínú òní di o, yọ yẹ wa o, kò ní yẹ ẹlẹ̀ fún wa, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Abẹ́rẹ́ ọ̀rọ̀ TV, ìtẹ̀síwájú ọmọ Yorùbá.